Hello, a kú dédé àsìkò yìí o. Ẹ káàárọ̀, ẹ káàsán o, ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ káalẹ́ o, níbikíbi tẹ́ ti ń gbọ́ mi lásìkò yìí. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan-an tó fi ń tẹ́tí sí mi. Tí ẹ ń bá mi subscribe, tí ẹ ń bá mi share, Ọlọ́run á dúró tì yín. Mo mú tuntun mi wá, ìròyìn ayọ̀. Ìròyìn ayọ̀ tí mo fẹ́ kí gbogbo yín máa gbọ́. Tẹ́lẹ̀ ni máa jubilate inú ẹ̀. Mi ò ní mú ìròyìn ìbànújẹ́, Ọlọ́run má yẹ ká mú ìròyìn burúkú wá. Ẹ ti ìròyìn tó máa ṣe wá lóore. Ìròyìn ayọ̀ nípa Naomi àti Kábíyèsí. Olúwa ṣeun, gbogbo ayọ̀ náà tí Naomi àti Kábíyèsí. Ó dàbí pé ayọ̀ náà ti ń wọlé díẹ̀díẹ̀. Ó tiẹ̀ ti wọlé tán. Nítorí Bíbélì sọ pé with God all things are possible. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn wọ́n máa lágbára o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo nǹkan ti ń yanjú bọ̀ ti dáadáa. Ọ̀rọ̀ Naomi àti Kábíyèsí. Ṣé rí bàbá Naomi? Wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́n. Ọdún bàbá Naomi àti ìyá Naomi, wọ́n ti ní clash tẹ́lẹ̀. Wọ́n ní bàbá Naomi ṣé máa wọ́n ọkùnrin. Ó ti lọ, wọ́n ló ní family mi, nípa pé ó ní ìyàwó mi. Bẹ́ẹ̀ tí ìyá Naomi, òun ló ń ṣe àdágbà àdáfà. Ẹ rántí ìgbà kan, ẹ má gbàgbé pé, ẹ má gbàgbé pé there was a time tá tún gbọ́ pé pẹ̀lú bí bàbá Naomi àti ìyá Naomi wọ́n ní clash nígbà kan tí ó ti ní ìyàwó, tó ti ní family mi. Upon that, ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ wa tá ń bí nísìn, kò sí bó ṣe lè jẹ́ kí bàbá àti ìyá kọ́ ní clash. Bẹ́ẹ̀ táwọn ọmọ yẹn, ọkàn wọn máa wà pé ìbá jẹ́ pé báwo ni ìbá ṣe jẹ́ pé kí bàbá àti ìyá mi kàn jọ wà papọ̀, pé ìbá máa dára gan-an. Bẹ́ẹ̀ táwọn ọmọ yẹn, wọ́n ò fi bàbá wọn lẹ̀ o. Àwọn ọmọ wọ́n ò fi bàbá wọn ṣeré. Ṣé ó yé yín báyìí? Wọ́n ní Naomi pẹ̀lú pé ó like bàbá ẹ̀. Òun àti bàbá wọn jọ máa ń ṣe nǹkan ìkọ́mọ̀. So wọ́n like ara wọn. Ó dẹ̀ máa ń bá bàbá ẹ̀ dẹ̀ máa ń bá sọ̀rọ̀, ó dẹ̀ máa ń gbọ́. Ẹ dẹ̀ mọ̀ pé nígbà tí bàbá ẹ̀ pé Naomi, gbogbo bí nǹkan ṣe ń lọ, pé òun ò like ẹ̀. Wọ́n ti ń gbọ́ oríṣiríṣi information nípa òun àti ọkọ ẹ̀. Ǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n lọ sí ṣiṣẹ́ takuntakun. Lọ́yọ̀ bàbá yẹn, ó ń ṣiṣẹ́ takuntakun pẹ̀lú òun àti Kábíyèsí. Ó ti pàṣẹ fún Naomi. Ilé ọkọ ọmọ ni ọmọ ẹni ń gbé. Ó ṣe kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Because ìyá ò ní wà ní single mother kí ìwọ náà lọ jókòó tì. No. Bẹ́ẹ̀ sì nǹkan tí mo kàn fẹ́ kí lóòótọ́ bàbá gbọ́dọ̀ sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ sì, ìgbà tí gbogbo ìṣòro ìyàwó olórí, ìgbà tí olórí ṣe ìyàwó nígbà lóòótọ́ a sọ pé wọ́n gbàgbọ́ pé ọ̀dọ̀ Kábíyèsí ni. Ààfin Kábíyèsí ni ìyá àti Naomi ń gbé, ìyá Naomi àti, because ó ṣàfẹ́ kí ọmọ òun kó ní ibùjókòó ayọ̀. As ẹni tí ò tí ì ní experience. Àṣé ìyá Naomi ò sí ní ọ̀dọ̀ bàbá Naomi ní gbogbo ìgbà yẹn. Ó ní time kan pé gbogbo èèyàn sọ pé kí ló ń wá nílé ọkọ ọmọ ẹ̀? Kí ló ń wá nílé ọkọ ọmọ ẹ̀? Gbogbo àwọn circumstances kankan tó wà ńbẹ̀ tó dúró tì pé Ọlọ́run ló ti ẹ̀ yọ ní time yẹn, tí ò ti ẹ̀ jẹ́ pé ó lose ọmọ ẹ̀ nígbà tí ìṣòro the first crisis yẹn dé ní ààfin, kí Naomi tó pack kúrò ní ààfin ìgbà yẹn. Ṣùgbọ́n gbogbo ti di ọ̀tun. Bíbélì sọ pé gbogbo ti di ọ̀tun. Kíyèsi gbogbo nǹkan dẹ̀ ti wà bọ́ sípò. Lágbára Kristi gbogbo nǹkan yóò bọ́ sípò for good.
fún Naomi àti ọkọ ẹ̀ lágbára Kristi ọba ìyanu. So ju gbogbo ẹ̀ lọ notwithstanding, ṣé mọ̀ pé Naomi èèyàn Ọlọ́run ni. Ọlọ́run ti dìídì dá. Bẹ́ẹ̀ ni ìyá àtọmọ, ìyá láàárọ̀ ọmọ máa ní, jẹ́ n pamper ọmọ yìí, jẹ́ n pamper ọmọ ẹ̀. Nǹkankan, ó máa fojú bébì máa wò, orí bébì náà ni ìyá gbọ́dọ̀ máa fi máa wo ọmọ. No matter bí ọmọ náà ṣe dàgbà tó ti ní èjì tó, ọmọ lọmọ máa jẹ́ ní abẹ́ ìyá ẹ̀. So bí bàbá Naomi tó wà tí Naomi ti ṣe, bàbá Naomi àti kábíyèsí, wọ́n ti ṣe wọléwọ̀de tó ń ṣiṣẹ́ takuntakun débi pé òun fẹ́ kí ọmọ òun kó padà sí ilé ọkọ ẹ̀. Wọ́n ní báyìí pé ọkàn Naomi náà ó ti ń balẹ̀ díẹ̀díẹ̀, ó ti ń balẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú gbogbo advice tí bàbá ẹ̀ àti àwọn èèyàn ní fún, tó ń fún ní lọ́tùn lósì. So ju gbogbo ẹ̀ lọ, Naomi ọkàn ẹ̀ ti ń balẹ̀ torí a gbọ́ pé ó ti bá kábíyèsí lọ sí party. Ó ní kò wá dúró lórí ìyẹn o, kò wá mọ́ níbẹ̀ o. Wọ́n ní wá wo bí àwọn ẹ̀gbọ́n kábíyèsí, àwọn heavy women yẹn, wọ́n lọ organize party ńlá. Wọ́n reconciliation party. Pé wọ́n organize ẹ̀ tó máa lágbára gan. Pé wọ́n tiẹ̀ ti organize ẹ̀, kì í ṣe pé wọ́n ti organize ẹ̀. So wọ́n ní party yẹn pé máa kọjá be careful, ayé máa gbọ́ ọ̀run máa mọ̀. Ṣé mo ti understand irú nǹkan bẹ́ẹ̀? Pé ìdùnnú àbúrò àwọn làwọn fẹ́. Àwọn ò fẹ́ ìpalára àbúrò wọn. So láti mú inú àwọn méjì dùn, láti officialize pé inú àbúrò àwọn ti ń dùn, ọkàn àbúrò àwọn ti ń balẹ̀. Pé tí Mariam, Mariam báwo. Naomi, mo fẹ́ sọ jàre ẹ̀yin èèyàn mi kẹ́tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ dáadáa. Wọ́n ní pé inú Naomi ti ń dùn, ó ti ń yọ́ sí kábíyèsí, òun ni reconciliation party tó fẹ́ ṣe. Is that not wonderful? It's wonderful. Wọ́n lóun náà ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn báyìí o. Pé ká dúpẹ́ pé ogun ti ṣẹ́. Ogun yẹn ti ṣẹ́, ogun tó ti ṣẹ́ yìí kò ní gbérí mọ́ láéláé. So wọ́n ní bó ṣe wá di pé wọ́n fẹ́ ṣe party. Wọ́n ní kí ni Mariam wá gbọ́ yìí. Ó lọ bá àwọn ẹ̀gbọ́n kábíyèsí pé àwọn obìnrin yẹn, ìjọba dá àwọn obìnrin yẹn, ọmọ tán síbẹ̀. Pé kí làwọn ń gbọ́ yìí? Pé báwo ni àwọn ẹ̀gbọ́n kábíyèsí, ṣé bẹ́ẹ̀ ṣe rí rèé? Ṣé àṣẹ́ṣe burúkú ṣe rere ni? Tó bá yá, ẹ̀ ń yọ̀ fún wa, ẹ bá wa ṣe bíi pé bóyá pé ẹ nífẹ̀ẹ́ wa. Nígbà ó bá tún yá, ẹ tún padà. Pé báwo lẹ ṣe ń ṣe báyìí? Àwọn èèyàn wá ní kó shut up, pé kó mú gbogbo ẹnu ẹ̀ péyepéye, pé kó kí bọnú àpò. Ta ló ń jẹun tájá ń jùrù? Pé wá, ìwọ fún nìtẹ́lọ́rùn. Ṣé ó rí ẹni tó fẹ́ mú inú àbúrò àwa dùn? Ìyẹn kábíyèsí. Tó fẹ́ mú inú àbúrò wa dùn, òun làwa náà máa múnú ẹ̀ dùn. Ẹni tó sọ pé òun fẹ́ ṣorí burúkú láti bá inú àbúrò àwọn jẹ́, pé ó tètè sún síwájú o. Kó fi àbúrò àwọn lẹ̀, kó fà wọ́n lẹ̀ o. Pé tóun bá tún gbọ́ tó tún sọ bẹ́ẹ̀, láti gbàdúrà gba owó àgbàdo lẹ́nu ẹ̀. Who are you? Ẹni tó bá múnú àwọn àbúrò wọn dùn. Tí ń dún amúnú àbúrò àwọn dùn. Pé gbogbo ayé làwọn máa ṣe fún un. Torí ìdùnnú àbúrò àwọn làwọn fẹ́. Wọ́n ní tẹ bá rí Mariam, pé ayé ẹ̀ ti ń bàjẹ́ lọ. Ayé òṣìkà máa bàjẹ́ tẹ́lẹ̀. So ẹ̀yin èèyàn wa, ẹ máa tẹ́tí lẹ̀. A máa jọ ṣe party yìí lágbára Ọlọ́run. Àbí inú wa ò dùn sí ni, inú wa dùn. Ibi ayọ̀ làwa máa. Wọ́n ní nǹkan kí nǹkan tí Naomi fẹ́. Pé nsìnyí kì í ṣe kékeré o. Wọ́n ti ń lérí, wọ́n ti ń léka. Ṣé rí party èlò tó fẹ́ organize? Torí àwọn obìnrin yẹn,
fídíò kan tí mo ṣe mú ní ṣé níbo làwọn ẹ̀gbọ́n kábíyèsí wà láti ìjọ yìí pẹ̀lú gbogbo pọ́npọ́n ṣinṣin rògbòdìyàn tá à ń gbọ́ láàfin ṣé àwọn pípì yóò sì mẹ́kọ́ pa kán jáde kán wá bá wọn àwọn òṣìkà ìyàwó tí kábíyèsí lọ pa àǹtí tó kó sínú ààfin tó lóun fẹ́ yàwó pé ṣé wọn ò sí ńbẹ̀ ni àbí níbo náà lọ àṣé wọ́n ń rẹkẹ wọn eléyìí tó fẹ́ ṣe yìí eléyìí ó máa pa gbogbo wọn lára àwọn oníṣẹ́ ibi ní àwọn tó ń ṣiṣẹ́ ibi nínú wọn o ṣùgbọ́n àwọn tó tiẹ̀ rí ti Naomi rò bóyá it should be well with them o bẹ́ẹ̀ tó máa ń pọ́n wọn join níbi orí burúkú láti máa ba kábíyèsí nínú jẹ́ àti láti máa pursue Naomi àti ọmọ ẹ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù ìgbẹ́ là ń fi wé ẹ̀mí mímọ́ ò káre o Jésù lórúkọ Jésù àti ẹ̀jẹ̀ Jésù òun ló máa bá Naomi ṣe gbogbo ètò ẹ̀ láṣepé ẹ̀yin èèyàn wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ́ fi ń tẹ́tí sí wa ẹ bá wa share ẹ bá wa like kẹ́ dẹ̀ subscribe àá túbọ̀ máa fún yín ní àwọn sweet details nígbà ó bá yá ẹ ṣé gan tẹ́ fi ń tẹ́tí sí wa bye.